dúpẹ́ fọlọ́hún ọjọ́ ẹ̀nà rẹ̀ o ló dàbí àná aláàbílà bàgà alihamdulilayi alábí Arsene Wenger of music ọmọ ìyàwó àná mi ọtúnba ló fún mi aláàbílà bàgà pàtó kàkiri lọ. Báyìí náà ni ó báyìí náà ni Paso àní báyìí náà ni Alábí. Àní báyìí náà ni àní báyìí náà ló ṣojo àní báyìí náà ni Paso. Ibo ló ti rí wàásù ibo ló ti rí wàásù tẹ̀sán ibo ló ti rí wàásù ilé ìdá ibo ló ti rí wàásù ibo ló ti rí wàásù sọ fún mi. Báyìí náà ni ó àní báyìí náà ni àní báyìí náà ni Joshua àní báyìí náà lóró tiwa gbẹ̀dẹ̀ òkú kálẹ̀ ẹ̀yà Yakubu ọmọ ṣe Yakubu pẹ́ gbẹ̀dẹ̀ òkú ìyọ̀dàlà bí ó ṣe gbogbo ti Ìbàdàn oko Ìbàdàn Yakubu gbẹ̀dẹ̀ òkú ọmọ jọ̀wọ́ mú bọ̀ àtẹ̀gbẹ́ o. àpò tó tà ní mẹ́yìn tó ta àpò ìyẹn lọ má gbára wà níyà. àgùntàn tí ó bá yẹ òjò bàbá Fẹ́mi. ìwé àyà àdúrà ẹ̀jẹ̀ akọ̀yìnlẹ̀. òjò ọba Fẹ́mi mọ́nàmọ́ná lọ́dìyàn lé dẹrù wá onímọ̀ òfin àbẹ̀jọ ní múra òjò tó bá jẹ́ ti ìkàkọ́ ọba Fẹ́mi tó bá jẹ́ ti ìkàkọ́ ìdúró yàtọ̀ sí ti gbéra ká òjò tó bá jẹ́ tó lórí o pàtó tó bá jẹ́ tó ní ìlú jì Àjíbọ́lá lọ́gà bò ọ̀rọ̀ yìí dàbí omi ètò bá pè mórí ìsun rẹ̀ ẹja ronú ọ̀gá ṣe ẹ̀pọ̀ àwọn omi nínú orí wọ́n làlàóra. oníjàmbá máa ń ta ọ. ìyá ọlọ́mọ bàbá kan lọ́wọ́. Bàbá mọ́ lọ́mọ ẹ̀rì tẹ́gbọ́n mọ́ kẹ́wọ́n sọmọ nù ojú mẹ́rin ló bí wọn ojú náà ló tán. àwọn tí Paso sọ pé bàbá rákà sọ́mọ̀dì ló jẹ́. bàbá sí ẹ kú kalẹ̀ o ẹ̀yin máa kẹta wa ẹ̀yin tìlú mọ́ta. Ẹ kú palẹ̀ wọn December 6 ọjọ́ Jímọ̀ tó pọ̀ yìí ní ẹ̀yin máa kẹta àzúwà Paso Epsilon kú kalẹ̀ Adikas kú kalẹ̀ ẹ bá kọ́ lásìkò náà. ẹ bá kọ́ lásìkò dáadáa àti mú sí ìbá o èèyàn làmílà bàgà Adébáyọ̀ Sálámì òkè ìjíwá bàmí àgbàlagbà ọ̀gá àpèlè recognize presence ẹ ṣeun abẹ́láàrin okùn kárẹ̀ kó kálẹ̀ alájà mú stọ̀ẹ̀ ajárí síkàtù ẹkún palẹ̀mọ́ ọmọ yẹn ṣe wẹ́ẹ̀dì láìpẹ́ o àjọ máa ṣe ni alájà mú stọ̀ẹ̀ o ẹkún kárẹ̀ ilẹ̀ mú stọ̀ẹ̀ ní ìrẹ́kọ̀ kó kálẹ̀ Adébáyọ̀ ó ṣe fẹ́ mi èèyàn ti ta fẹsẹ̀ ó ṣe ẹni ọlá mi àfẹsẹ̀. Ẹ bá ń tọ́jú ọwọ́ Abíọ́dún mi àfẹ́s. Ẹ bá ń tọ́jú tó yá sí ọ̀jáde sọ́yà. Ọkọ̀ kalẹ̀
akóredé owó yìí náà ní Paso alábíọ́lá àbára òkè ọwọ́ ọkọ mi dèmí Martin Samson ṣe tó ń jọwọ́ àwọn nǹkan láre. Alábíọ́lá àbára òkè fèétí àmì àdùnní akóredé tọ́jú bímbọ́ mi Thomas Abíọ́dún ọkọlá abẹ́ láre ẹ̀gbọ́n kúnlẹ̀ rà sọ́rí bí mo lọ sọ iná ẹ má bínú ẹ̀gbọ́n kan tí fẹ́ yí kọ́ nìyẹn. Bro, brother, only afford. I will la. I want more la mi la baka mo padà bọ̀ ojúwa. Mo padà bọ̀ kúnlẹ̀ la baka. Inú mi dùn squad o, mo gbàgbé yín. Mo gbàgbé yín o la baka o. Inú mi dùn squad yẹn wọ́n ṣe o. Adéọlá mọ̀dá ti ìbejì. Mo kí ẹ̀sùn kan ní ọmọ Bọ́láńlé. Ọmọ mi kúnlẹ̀ rà bá ká ara ẹ̀ka yóyó. Wọ́n náà níyàwó, àóga ọ̀pá. Tí Sanyẹ̀rì bá tẹ̀ lè ṣe wẹ́dìn, kò sẹ́ tí ò lè ṣe wẹ́dìn. Kọ̀lúkọ̀ náà máa wẹ̀. Kọ̀lúkọ̀ náà máa wẹ̀. Ẹ tó gọ̀. Òṣìṣẹ́ mi tọ́gbẹ́ kó gọ̀. Ìyàwó ẹ̀ ní kò gọ̀. Ó ṣe tèmi tọ́gbẹ́. Ìyàwó gan olùkọ́ àwọn ti jẹ́ fún ẹ̀kọ́ dúró tì Sanyẹ̀rì orí kí gbogbo yín Alábí òbúrò Brighton ọba ẹ̀ka pẹ́ ṣe mo ti lọ Olúwa ọkọ mi ìbá mo ti lọ Olúwa ọkọ mi ìbàlẹ̀ mo ti lọ Olúwa ọkọ mi ìbá mo ti lọ Olúwa ọkọ mi ìbàlẹ̀ mo ti lọ Olúwa ẹ̀jẹ̀ ní bá wà sí ìgbà o. Ẹ̀sìn mẹ́mẹ́ Pasuma orúkọ ńlá Paso ní ìdẹ́gbẹ́ ilé bá ti yà wọ́n. Nígbà tẹ́ máa jí lóhùn lọ, ó ti dọ̀rọ̀ ó ti sọ́ra kí ló máa ṣe. Olóhùn láìpẹ́ là, olóhùn fẹ́ kọ́ là. Ẹ tún jẹ́ ká bàbá iná o, jọ́sìn máa di ìyàwó lé tó lọ balẹ̀ àlè tó dúdú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tẹ́ máa jí lóhùn lọ. Ó ti gbà fi ẹ borí kí ló máa ṣe. Tó bá jẹ́ mi ní eré. Ó bá jẹ́ mi ní èmi ló ṣẹlẹ̀ sí. Ó bá jẹ́ mi ní bó jẹ́ èmi ló ṣẹlẹ̀ sí o. Pasuma Wonder máa yá ni o. Eré Pasuma Wonder máa yá ni o. Jíbọ́lá mo dé o Pasuma Wonder. Ìjọ Sanyẹ̀rì o. Ọ̀gá ńlá bójì náà. Ogun kọ́ ọmọ náà kọ́ ọdún. Irú èdè wo ló kò tá o? Ìyàwó irú ìlú wo ló kò tá o? Kò fáàmù ní àpàtì òde. Déré fòdì kò tọ́jú. Ọ̀gá ńlá bójì náà lọ. Ọkọ ìyàwó òun àti ìyàwó ẹ̀ àwọn náà ń jọ lọ́wọ́
kókún lọ́nà bàgàmì àlàbí erin. Ó kú kalẹ̀ o ilé Tóyìn tó jẹ́ Kọ́ládé alias Ṣépé. Ilé Ṣépé mi Tóyìn báwo lẹ̀ àṣírí fídíò máa táwọn ti kúnlẹ̀ lábàgàmì àlàbí erin. Ayé alátúmọ̀ smoke ib ìlú kalẹ̀ ilẹ̀ Obo Raymond àbúrò adé kaso ṣe tọ́jú Epsilon director Abisco. Máa wọlé àfi sọmọ Salami ọlọ́dàdí Kalibu èèyàn ti kúnlẹ̀ lábàgàmì àlàbí erin. Bá a ṣe àfẹ́ bá jẹ́ mo fi Afọlábí mi mọ̀ fún kó o palẹ̀ wọn àwọn tí mi lé dá bóló ti rí wàásù mi bro brother. Àwọn tó bá ṣe tiwa àwọn kan ṣe tiwọn Alábíọ́lá Bàgà. Àwọn èèyàn kan ṣe tiwa àwọn kan ṣe tiwọn Alábíọ́lá Bàgà. Ó kárí mi dé àyàfi so ní ti ìjọ Abíọ́dún ọmọ mi débi máa ti sábòrò jíjí wá. Ayé àkọlà nìyẹn. Ìyàwó àkọlà. Ilé ìwọ̀n style. Alájọrí sí gàtù yóò káyọ̀ o. Alájọ sájà tù yéé kan. Ilé mama Bukola mama Túnjí ṣe alájà Saidatu Mustoyo immigration náà visa tẹ́lẹ̀ bá ká wọ́n ti wá ń bá German government náà bá ṣiṣẹ́ ajíwá consular tó bá fẹ́ gba visa Germany lọ́wọ́ yìí. Ó wá rí sáídá ó ti gba àwọn gọlúgọ àwọn kò tí ń jẹ́ bẹ́ẹ̀ òkúnlẹ̀ láàbáyà ó lọ sí Germany ó dé ọlá Mustoy ọlá ọlọ́run ní oṣooṣù Mustoy alájà Saidatu ó ṣe Saidatu mama Tavisco mama Epsilon ẹjọ́ ọmọ lára. Àwọn ìwòye ọkà o ìyàwó Ayọ̀lá ní Afọ́njá Ayàtà Afọ́njá láàrin ìyàwó Sanyẹ̀rì o. Ìyàwó Sanyẹ̀rì. Báàsì. Special announcement wọ́n lẹ́ni bá fẹ́ náwó kọ́ náwó fún Sanyẹ̀rì ẹni bá máa náwó fún Ṣíwá kọ́ dúró sàlẹ̀ Ògúnlé Làbáyà. Afọ́njá láàrin ọkọ̀ ọmọ lára máa wá o Abíọ́dún kò kalẹ̀ ọ̀kẹ́ owó ìfúnlá Ayàkúnlé Adébíyẹ o. Sola vaca ọmọ yàrá ànábẹ bá a ṣe àkẹ́bàjẹ́ bó ṣe rí nìyẹn bó ṣe jẹ́ rí ẹ̀ Ògúnlé bro Brighton. Ó ṣòwò kíkí. Àwọn Jíbọ́lá mákẹ́tà tó rìn núbọ̀tà lọ́wọ́ yìí tá ẹ bá wo sinimá wọn lókìkí tá ẹ bá wo sinimá wọn lókìkí tá ẹ bá gbọ́ mísíkà tá ẹ bá wo mísíkà fídíò òkìkí ni Kúnlé Lábàgàmì Àlàbí òṣèlú òkìkí orúkọ ẹ lóró ẹ
òkìkí mi ìmísì òkìkí fídíò èèyàn tẹ́ sálọ̀m dàrẹ́tọ̀ àwọn tá a disco èèyàn tábí kaso àwọn látmọ̀ ṣoṣo èèyàn tẹ́ sálọ̀m dàrẹ́tọ̀ ọṣọ òkìkí tiwa. Ajíbọ́lá Pasuma yẹ sà. ọ̀bí ẹ̀ ìyàwó rẹ̀ bí ẹ̀fọ́ tí ẹ̀. Òkìkí mi sí ìgòṣó àwọn tí sọ ẹ̀rí o àwọn tàbọ̀jà ọlá ní ìgòṣó òkìkí fídíò ṣòwò èèyàn Jíbọ́lá Pasuma yẹ sà ọṣọ òkìkí wọn kọ ya èèyàn ti wá style ṣó èèyàn wá style ní àwọn làgàtà àṣírí ni wọ́n gbẹ̀ wọ́n lọ́bí o àṣírí lélẹ̀ àṣírí lélẹ̀ àṣírí lélẹ̀ ìyàwó Latmos àṣírí lẹ́rí o ìyàwó Latmos àṣírí lélẹ̀ àṣírí lélẹ̀ bọ́sọ̀dà bẹ́ẹ̀ bọ́sọ̀dà bẹ́ẹ̀ àṣírí ní ìlú mọ́ta ìpàdé dọjọ́ Jímọ̀ àṣírí ṣọlọ bẹ́ẹ̀ ìpàdé dọjọ́ Jímọ̀ àṣírí ṣọlọ bẹ́ẹ̀ àyà Latmos director. Àṣírí lélẹ̀ ìyàwó Latmos àṣírí lẹ́rí àṣírí òye ìyàwó Latmos ó káyé o ìyàwó Latmos ó àṣírí lẹ́rí òye òṣè sálọ àwọn òtítí wa èèyàn lọ́bí lábàgà ìyá Afọláyàn tó jẹ́ Kásímẹ̀ yóò mọ̀ ṣe òṣè sálọ mi ó ilé oṣù kéèsì o Kásímọ̀. gbogbo inú mi dùn ẹ̀ dábọ̀. Ọlọ́ni Àfọ̀njá òun ló ní nǹkan tó ní ọkọ tìyàwó ọkọ là tó fẹ́ fáńkẹ́ Jíbọ́ ọkọ là tó fẹ́ fáńkẹ́ Àfọ̀njá ọkọ là tó fẹ́ fáńkẹ́ Àfọ̀njá ọkọ là tó fẹ́ fáńkẹ́ tẹ́gbọ́rẹ́ mi tó kọ làṣẹ ẹ̀yẹ máa bú ọmọ tẹ̀rílà èèyàn tàfọ̀njá olóòlò kọlà lórí máa fún àṣẹ náà ló fà Àfọ̀njá 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 tẹ́gbọ́rẹ́ mi tó kọ làṣẹ ẹ̀yẹ máa bú ọmọ tẹ̀rílà ní olóòlò fàlàṣẹ lórí máa fún Àfọ̀njá Sanyẹ̀rì ìyẹn ìfẹ́ Àfọ̀njá o Àfọ̀njá o. Láwọn àkóso ìyọkùn lówó ìṣẹ̀lẹ̀ àkàtà Aláàjì Bàṣírù náà elépo lórí o Aláàjì Bàṣírù elépo Aláàjì Bàṣírù elépo wàhálà gbẹdẹkùn Yakubu Yèṣe ọmọ ìjẹ́lẹ́pọ̀ lọ́lọ́rẹ́ Bàṣírù alọ́mọ ṣe Bàṣírù yẹlẹ́pọ̀ èèyàn bá sí lábẹ́ka gbogbo tìjọra àwọn tìjọra connection yìí mọ̀ ṣe Bàṣírù yẹlẹ́pọ̀ ẹ̀tọ́jú Kúdẹ́ẹ̀tì jíjẹ́ sílẹ̀ mọ́nà mo ṣe. àwọn ìtàn bí òye yín kí wọ́n ṣe mo ti lóòlù wa Yakubu gbẹdẹkùn Yakubu mo ti lóòlù wa ó ṣe gbẹdẹkùn àwọn ti Bọ́lá hàn ọkọ̀ Bọ́lá dalẹ̀ mo ti lóòlù wa tọ́jú Bọ́lá hàn àwọn ti jí wa mo ti lóòlù wa gbẹdẹkùn Yakubu ó ṣe gbẹdẹrẹ ẹwọ gbẹdẹrẹ gbogbo London gbogbo America gbogbo Europe gbogbo Asia country mo ti lóòlù wa gbẹdẹkùn Yakubu ọmọ wọn ní Ìbàdàn gbẹdẹkùn Yakubu gbẹdẹkùn Yakubu ó ṣọkọ fún kẹ gbẹdẹkùn ọgọ́ta fún kí bẹbí Yèṣe gbẹdẹkùn Yakubu yọkọ fún kẹ ọmọ wọn ní Ìbàdàn gbẹdẹkùn
olùyọ̀lé nílé gbẹ̀gbẹ̀dẹ̀ o èèyàn lábí ní wẹ́sẹ̀ yọkọ̀ fún kẹ́ ẹ bá mi ti gbẹ̀dẹ̀ o gbẹ̀dẹ̀ okùn mi yá kú o àwọn ará mi o ẹ wo gbẹ̀dẹ̀ o yá kú kúrẹ́ gbẹ̀dẹ̀ okùn yá kú kúrẹ́ gbẹ̀dẹ̀ okùn o. ilé Yakubu yẹn wà lájú dáúdà ọmọ lájú dáúdà lè ládọ̀ o èèyàn bá a sí láì bá ìgbàlá ọ̀gátá ọgọ́ta fún kí bébí gbẹ́gbẹ́dọ́gbọ́n apàdé nílùú London yóò ó yẹ wá sí pẹ̀lú pounds pẹ̀lú dọ́là bó ṣe máa ń ṣe nìyẹn ọkùnrin náà máa ka gbẹ̀dẹ̀ Yakubu ọkọ̀ fún kẹ́mi bébí ọmọ alájí dáúdà ó kárí gbẹ̀dẹ̀ báwọn àgbà tó ṣe. gbẹ̀dẹ̀ ọmọ yóò sí ni rí. gbẹ̀dẹ̀ ògùn àìbọ́mọdé ṣe rí alẹ́ sáàdì. ṣé yóò sí ni rí ṣòtúrí mi rí o gbẹ̀dẹ̀ yóò sí ni rí ṣòtúrí mi rí gbẹ̀dẹ̀ yóò sí ni rí ṣòtúrí mi rí o gbogbo gba sani Yakubu máa ń rí jimọ́ra gbogbo gba ni Yakubu mi gbẹ̀dẹ̀kú máa ń rí ìmúṣẹ ilé gbẹ̀dẹ̀kú Yakubu àwọn àlàbí oṣù ńlá. gbẹ̀dẹ̀ gbàgbẹ́dì yẹ́gun nígbà ọmọ jimọ́ra. gbàgbẹ́dì yẹ́gun nígbà ọmọ gbẹ́gbẹ́dẹ́gún tó bá jẹ́ mẹ́rin lóye o tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa bá so oníyójú mẹ́rin lọ. ó gbà pé ká dára ń bẹ àyànmọ́dẹ̀ tún àgbéṣe. ó mọ̀ ṣe adé báyọ̀ fẹ́ mi o oníṣó Mr. Buga ó ṣe jẹ́lílì oníṣó jẹ́lílì ègòṣe ọmọ aláàjíire báyọ̀ sálámì ọmọ tó kábẹ́rẹ́ fẹ́mi fẹ́ yóṣo ẹ ó gbẹ̀dẹ̀ ogun Yakubu yọkọ̀ fún kẹ́ èèyàn bá a sí ọ̀rọ̀ èrè àgbàtà ẹ gbẹ̀dẹ̀ olú ọ̀lù wọn ṣe ká. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà IBD gbogbo bẹ̀. olú ọ̀lù wọn ṣe ká nípa ọ́fíìsà lọ́mọ àìmọye ká níbà ẹ̀tọ́ ti ṣe gbẹ̀dẹ̀ tá a bá sọ̀rọ̀ ká níbà ní ìbàdàn gbẹ̀dẹ̀ ogun western jí ká níbà ẹ̀rọ ya pàṣẹ western jí ká níbà western jí ká níbà ẹ̀rọ ya pàṣẹ gbẹ̀dẹ̀ western jí ká níbà ẹ̀rọ ya pàṣẹ gbẹ̀dẹ̀ ogun western jí ká níbà ẹ̀rọ ya pàṣẹ gbẹ̀dẹ̀ ìṣúná níbà ẹ̀rọ ya pàṣẹ ẹni tí ó lá òbí ń dé. ó tẹ́ Yakubu gbẹ̀dẹ̀gún ilé gbẹ̀dẹ̀gún Yakubu oṣù ọkọ̀ fún kẹ́ni wọ́n gbé gbẹ̀dẹ̀gún àwòtà kírògùn tó jẹ́ lókòóso yòṣù èèyàn ti lókòóso àkírògùn oṣù gbẹ̀dẹ̀gún èèyàn bí sinmi láì ilé kan àwọn bí sinmi láì ilé kan ọmọ wọn lọ yọ ó ṣọ́ bí sinmi láì mi lókòóso èèyàn lọ́bí ní ẹsẹ̀ gbẹ̀dẹ̀gún o Yakubu kẹ́kí gbẹ̀dẹ̀ṣo ọmọ alájí dáúdà oṣù. ẹni tí ó la òkè ń dé ẹni tí ó la òkè ń dé tí bá lọ sí Kwara máa kúkú wálé bírè ìlú òyìnbó lábẹ́ka máa padà bọ̀ owó Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń sọ pé ó ẹni bá lọ mà ló bá kú o ìsẹ̀yìn abáyíká o ẹni ọ̀rọ̀ bá òjò gbọ́dọ̀ alẹ́ rẹ̀ kankan ní ara mi. káàbọ̀ láti Amẹ́ríkà gbẹ́dẹ́gún àjọríra ní London lọ́jọ́ sí o ọjọ́ gbẹ̀dẹ̀kú Yakubu rẹ̀ o ẹ dákun ẹ kí gbẹ̀dẹ̀gún ọkọ tí a fún kí bébí o káwọ́ tẹ́mi àárín o. nítorí o ò jẹ́ báwọn sí mi ò jẹ́ báwọn péjọ àbòsí òwáwọ́ ní màrí
kan fún náà. àwọn tèmi náà sọ pé kí làwọn lọ́jọ́ kẹ́. ṣóòkò tó wá. ó ṣe bí sinmi láàyè lẹ́kọ̀ọ́ bí sinmi láàyè. àwọn tìlú London lẹ́kọ̀ọ́ o. àwọn pẹ̀lú ẹ̀kú báyọ̀ o. eyọ pẹ̀lú ẹ̀kú Yakubu yọmọ Alájí Dáúdà. ọgọ́ta fún kí ìgbéga àlàbí oṣù. lójú àwọn ẹsẹ̀ ẹ̀bọ̀ ètò ló bá ná o. alo náà ná àgbà o. àwọn tí gbàgbé làbáyíká pé ó náwó náà ọ̀pọ̀. olówó tí mo pọ̀ náà lọ́hùn kò ní tán pé bóun ṣe ń ná ló fi kú kọ̀ọ̀rọ̀ kò sí òògùn. olówó tí mo pọ̀ náà lọ́hùn kò ní tán gbẹ́dẹ̀. bóun ṣe ń ná ló fi kú kọ̀ọ̀rọ̀ kò sí òògùn. gbẹdẹgúnrẹ sọyà ní kí n bá dúpẹ́ kúkúlẹ̀ lábàgàmì àlábí kò ṣeun gan. sọyà rí kí ló wí ó lọ tì ẹ kọ̀ọ̀kan jẹ́ dúró lásán ó nà ní ìkúlẹ̀ lábàgà kọ̀ọ̀kan dúró lásán gbẹdẹgúnmi yà kọ̀bọ̀ àgọ̀ gbẹdẹdẹ. wo nísìmí láì odidi ló mú wá odidi owó London owó mama sali odidi ló mú wá ó ṣẹ̀dẹ̀ ó gbá lára ẹ̀ lẹ́kàn ó dàgbò gbá lára ẹ̀. ilé lókòso yìí ó ṣe wọ́n rẹ́ mi ọ̀rẹ́ tààlà bíbí bá àzùmá ilẹ̀ fi sí mi láàyè èèyàn gbẹ̀dẹ̀ ogun mi àkókò. èèyàn tààlà mi láàbẹ̀ káàkiri ìgbẹ́dọ́gún. inú mi dùn squad wo gbàgbé history jòkó. ẹ̀yin ọ̀gá mi kúnlẹ̀ lábàgàn mi Àlàbí látòrí olórí oko IBD Ibrahimu Dèdè Ìbàdàn tó jẹ́ Sànẹ́rì Àkókò tó jẹ́ bọ́n Peter. èèyàn kò mọ̀ kó ẹ má jẹ gbá ẹ bá fẹ́ sísì tọ́jú dúdú ta òfìgì ẹ kò palẹ̀ wọn. ọjọ́ sátọ̀dé ìyẹn lẹ́gbà àjùwá òkè ẹ̀yọ́ kóró òyìnbó tó ń ta mọ́tò ilẹ̀ súlẹ̀ mọ́nà òkè ẹ̀dẹ́sì kọ́ àwòtẹ́ jìnnìà òṣèlú fún wọn àwòsàké ọ̀làdùn kan ẹ̀tọ́jú ìmúra mi àkì èèyàn kọ́lé mi tún lẹ́rì òṣèkọ́lé mi tún lẹ́rì. ẹ̀tọ́jú máfíà dáadáa ó ṣe ìjẹ̀bùn mi máfíà ó kárẹ̀ mọ́fì ilẹ̀ máfíà àwọn làbàkà kẹ́kẹ́ ìjẹ̀bùn tiwa ó ṣe kúnlẹ̀ àfọ̀dé. olówó màrí ìgbẹ́dọ̀ ògùn ló ń lọ́wọ́ yẹn. ilẹ̀ kúnlẹ̀ àfọ̀dà ó ṣe kúnlẹ̀ àfọ̀dà Àlàbí ìmọ̀lẹ̀. ọmọ ya ọ̀rọ̀ mi ya. Ali asa wolo baba tẹ́mísì o lẹ́wọ̀ àwolo. Kúnlẹ̀ àfọ ètò jẹ́ àwolo mọ̀ tó ná. olú ọmọ bàálí ló ná fún. adídábàtà ó ti tún kéré. ọkọ ọ̀la ṣègbéyàwó. ọkọ ọ̀la ṣègbéyàwó. ọkọ ọ̀la tó ṣègbéyàwó. kò ní nǹkan lọ́wọ́ mo mà kó ní nǹkan ó ní nǹkan tèmi o Àfọ̀njá ọlá ní ìsọyẹ́rìà bàbá Bólú lẹ́rí ọmọ ṣo èèyàn kúnlẹ̀ àdébà ìjà o àwọn kọlùkọ ọ̀fọ̀ ìfàsí ìṣoṣo èèyàn kọ́ládé kọlùkọ mi ti já ní àwọn tọ̀túnbá èèyàn ta sí wẹ́ńkà mọ́fíìsì. Ọ̀túnba jáde wọ́n kò yàwó Àlàbí oṣù àwọ̀ mọ̀lára ìyàwó ọkọ̀ọ́là ò sọ́yẹ̀ ẹ̀rí o. ìyàwó ọkọ̀ọ́là rẹ̀
ìyàwó ọ̀kọ̀lá òṣèwò ìyàwó ọ̀kọ̀lá oṣù àwọn ọmọlọ́rọ́ àwọn òmòṣó ìyàwó sọ́yẹ̀rì o ọmọlọ́rọ́ àwọn òmòṣó ìyàwó sọ́yẹ̀rì o owó tí bímọ fún wa làbáyé àjùmọ̀ àwọn ọmọ dáhùn ní ọkọ̀ làbí ojú wa ọmọ wọn nílá ọmọ wọn nílá ọmọ wọn nílá ìlà ọ̀rọ̀ kó pé ọmọ olóòmù wá pẹ̀rọ ọmọ alára àgógó ọmọ àtẹlẹ ọlọ́lọ́tù ọmọ olóòmù mọ́ ọmọ olóòmù òmù sí òmù sí ọmọ olóòmù mo ní tó bá ṣẹran lónìí lómù lọ́jọ́ ọjọ́ sí ó ní ọba rẹ ní ìwágbé owó kì í ṣe ọmọ gbẹ́ràn ó ní bó ṣe jà ló mú jí bọ́ra ó ní ẹ̀má ràn ní wá pé wo òun kì í ṣe ọmọ gbẹ́jagbẹ́ja ó ní tó bá ṣe èèyàn mi Sanyẹ̀rì ló bá sọnù ìyẹn lọ́yọ̀ọ́ lé ojú bọ́ra ó ní ẹ̀má màrẹ́ lẹ́sẹ̀ wá pé òun ẹlẹ́sìn ní kẹrán wá torí kí ni òun ọmọ arápọ̀ lájọ omi ìtòrò ẹṣin ọmọ lòmù mọ́ ọmọ lòmù òmù sí òmù sí Sanyẹ̀rì o aya ti Sanyẹ̀rì o ìyàwó ẹ̀ ń jojú ìyàwó ẹ̀ ń jo ẹni tí ọmọ ẹni ta ni rọ́ọ̀lù pàjọ ìyàwó ẹ̀ ń jo ẹni tí ẹnu ẹ̀ pọ̀ èyí ò ní ju ọkọ ti yàwó. Sanyẹ̀rì àti mọ̀lára àti gbogbo inú mi dùn squad àlàbí Òjìbọ́lá gbogbo inú mi dùn squad. Mọ̀dá Khalidi Balógun ṣe wọ́n dúró. Adúní mi mẹ́tì Balógun Kóredé báyìí tọ́jú bí Bọ́ Thomas inú mi ní squad wọ́n ní jóyà alájà sáyidá tún kú kálẹ̀ Mustard Abisco Salami oṣù arábàmbí jìbìrì àfọwọ́ Abisco wọ́n ní tàbá wọ́wọ́ látàpàdé ìlànà ìjẹ́ lóye ká padà sílé torí tàbá lóòótọ́ ìlà òde òkìrà o. Abisco Salami ìyànjú bọ́lá alájọ Abisco fi mọ́ ọmọ Salami orí burúkú oníkan ẹ̀ o ìyànjú bọ́lá àwòtádé káàsán wọn máa rí ṣe. ilé tó yọ sí màmá jákù kalẹ̀ òlẹ̀ òṣòro ilé dédé ọ̀gá olúwa mi Swahili gbogbo ọyí olúwa mi o wáàzí nígbè ayatollah ní ìwọ́pẹ̀ àfi sọ́ṣẹ́ bókí ẹbí Bọ́ Thomas lẹ́pìtì ṣètò ọmọ sí tájú Musiliu ní Àyìndé
ìbúrò délé oníràwọ̀ owó délé rí wọ́n ṣe ó. ìbúrò oníràwọ̀ owó ìbúrò ní mọ̀ṣíọ́. kò sí náà máa kọ́ kò sí náà máa kọ́ èèyàn ti jí bọ́lá ṣe ìbúra ẹ̀wọ̀n dédé o. inú mi ní sport gbogbo mi tá a bá ti rí yín inú wa máa ń dùn orúkọ lóró yín Alábí ọmọ bá kì í já jagun bí ẹrú ọlọ́pẹ̀rẹ̀ ọ̀bágalẹ̀ ọ̀kọ́tọ́ mo kí ẹkùnlé adébítẹ́ èyí tàbí sí ti ọ̀kẹ́ owó ó ṣàtẹ́kì ìtẹ́kùnlékùnlé. ó yá ṣe pé ó yá ṣe pé Akọ́ládé Tóyìn ó yá àlìyá ṣe pé Akọ́ládé mi Tóyìn ò yá ṣe pé ó yá Akọ́ládé mo ṣe pé Akọ́ládé mo ṣe pé ìyá alájọ Tóyìn mo ṣe pé ṣe pé tí mo wí Kọ́ládé mi Tóyìn tàbí mo gbọ́dọ̀ ọ̀yọ́ Kọ́ládé mo ṣe pé ìyá alájọ Kọ́ládé mo ṣe pé Akọ́ládé mo ṣe pé ṣe pé tí mo wí Kọ́ládé mi Tóyìn tàbí mo gbọ́dọ̀ ọ̀yọ́ ọ̀nà bọ́ọ̀lù ẹ̀kí mú ní aláṣẹ power house oṣù ọ̀nà bọ́ọ̀lù aláṣẹ power house ọ̀nà bọ́ọ̀lù ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ṣe. inú mi ní squad níjọ́nà ọlọ́gbẹ̀rẹ̀ bàgàbà ṣe òkúlé gbogbo inú mi ní squad ni wọ́n ṣe. inú mi ní squad òfin mi jèrè o ọba ti dáàbò bàṣọ. òsì báyé lọ́wọ́ tó wá túnra mi ràn bọ́dọ̀ ya aláàánú ni wọ́n wá ṣe ń jẹ fún bàṣọ. wọ́n tún lẹ́jọ́ jẹ́kùn nítorí ìwọ̀n òjàjẹ́ tó ń fowó ṣeré. ta ló fowó ṣeré o. ó ṣe ọ̀nà bọ́ọ̀lù ni wọ́n kò yóò ṣe mú mi. aláṣẹ power house. dúdú tàfíkì iná onípàtí sátọdé ó ti náwó òkú ẹ sílẹ̀ máa ṣe ojú wa dúdú tàfíkì ìyá àbúrò tèmi ni kí ló ṣe máa fún ẹ̀kọ́ lórí power of microphone farabalẹ̀ ó jẹ́ tàfíkì dúdú bá ní ìrì olólùfẹ́ mi ni ó bùnmi ọ̀nà bọ́ọ̀lù ni wọ́n pè yóò ṣe fún mi. ilé Tóyìn ṣe pé mi Tóyìn o. ṣe pé mi Tóyìn o. Akọ́ládé mi Tóyìn o. Ayáde Kásínó Ajíbọ́lá Àràkátá oya beautiful culture Ajíbọ́lá Àràkátá Madam Adegas Ayatade Otimi Gasi Imo Ayatade Otimi Gasi Imo ṣe ẹwọ̀n náà bọ́ọ̀lù náà aláṣẹ fáwọn ọ̀ṣọ́ṣọ́ ẹwọ̀n yìí sí kọ́mọ́kọ́ yọkọ lè ní Yabusa ẹ tọ́jú Chief Káyọ̀dé Kọ́kọ́ládé ẹ bá ń tọ́jú Prince Kọ́kọ́ládé ìsìnkú ọkọ̀ àbúsá tún èso wọ́n lè máa jẹ́ kòkòkò tẹ̀tẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ sí ìsìn ọkọ̀ tàbúsá èyàn tó jí ní àlùkò èyàn kúlẹ̀ ìwé sọ̀rọ̀ àpáta ó yá
Oya chief ladder rẹ̀ tọ̀ o. Yọ̀mí ẹ̀jẹ̀ ó ti sọ̀rọ̀. Oya Julaki petroleum. Oya Julaki petroleum. Ábídì ó ti mú mi. Oṣù Ọ̀nàbólú. Àwọn ti Prince Káyọ̀dé. Àwọn ti Prince Káyọ̀dé. Ọ̀nàbólú ni wọ́n máa ń gbé o. Ṣorí mi sọ̀rọ̀. Aláṣẹ bọ́ọ̀sì. Ní bọ́ọ̀sì àlátọ̀ ọ̀gá. Lélelelelelelele. Ìdúró mi dèndèrè o. Àwọn tí inú mi ló dùn gbogbo. Alájí ìdánwò Steve Adọ́sí. Ẹ̀sẹ̀ sísí kò bó kò kọ́kọ́. Ilé dásí kò yé. Ìbàdàn jáde Sunday ara wa. Ẹ̀wọ̀ yóò bọ́ọ̀lù ní òkè ara wa. Ọmọ ọlọ́ta odò dọ́sí. Dúdú tàbí kì ara wa. Kò ṣe adé òtí. Kò bó kò tù wá. Ìyàwó adé ká sọ̀rọ̀. Àràbà jáde òkè ara wa. Kò ṣe ṣépè. Ó dàbẹ̀ ẹ̀yẹ Kọ́lá débi tó yìí. kíkọlù kọ̀rẹ́ o. Ìyàwó ti Prince Káyọ̀dé o. Ọ̀nàbólú kí wọ́n gbé náà. Ó yẹ wẹ́ kí dẹ́sí kò mọ́ṣọ́. Ọmọ ọlọ́ta odò inú mi ló sọ́ òdòjò. Ó dàbẹ̀ ẹ̀yẹ kọ̀ọ̀kan. Inú mi dùn ní tiwa. Inú mi dùn bó ti sọ o. Inú mi dùn bó ti sọ. Ìmúra Akeem Agogo. Akíwù ìmúre. Oṣù Akeem mímọ́. Àkọ́kọ́ kan fi tàrẹ́ o. Yóbóró náà Oṣù Sulemana Yóbóró. Oṣù Sulemana Yóbóró. Ọ̀gá Látìbù Alàkùá. Ọ̀gá Làkùá Látìbù Yóbóró. Oṣù Bóró Súlẹ̀ náà. Ìyá Alábí Ọ̀rẹ́dà Yóbóró. Ilẹ̀ Sulemana. Ilẹ̀ Sulemana o. Yóbóró lè léyìn. Èèyàn Julaki Sunday. Yóbóró ọkọ̀ yá sídí. Dúdú ló sọ bẹ́ẹ̀. Dúdú ló sọ bẹ́ẹ̀. Ó ní Yóbóró ọkọ̀ yá. Ọ̀nàbólú aláṣẹ bọ́wọ́s. Yóbóró wọn lòun ló ní gbogbo security ọjọ́ sátidé ọkọ̀ yá sídí. Bàtọ́lélé ṣẹpẹ́ṣẹpẹ́ ilẹ̀ ọ̀tọ̀ yìí ṣẹpẹ́ṣẹpẹ́ lẹ́rìí yẹn ó tún dídọ́ Pasuma ẹ ò ṣẹpẹ́ṣẹpẹ́ ẹ ò ṣẹpẹ́ṣẹpẹ́ Oya ìmúra Akeem Oya Akeem ìmúra lèlè ìyọ̀lá fi Pasuma Adéòtí o àyàtàdé kás ìsís Adéòtí ìyọ̀tà làbí òwe sẹ́ ọkọ̀ làbí àtúnmí ilẹ̀ Akeem ìmúra. Òyìnbó eléèpo. Mínísítà èèyàn ńlá. No bank officers Ogun State chapter ilé Akeem àwòrán láàánú kan Alábí Ọ̀rẹ́dà kílódé àwòrán láàánú kan ó bẹ́tà èyí ọkọ mi ò ní ká o. Adó tí mo fi ìbora ò ní fà á. Ó kárí fàtí ìyá ọgbàso. Akeem ń bọ̀ wá. Mo bọ̀ wá lókè sàkókò. Ẹ wo ṣe pé mi tó yin ìrìn ọ̀tún náà. Ọ̀nàbólú ni wọ́n bòye oṣooṣù mi. Adéòtí adé káàsì ọṣọ́. Adé káàsì pé ọ̀dọ́ Adéòtí ọṣọ́. Fàtí ọṣọ́. Mafia. Ìjẹ̀bú mi mafia. Mafioso. Mafioso. Mafia. Mafioso. Mafia. Ìjẹ̀bú mi mafia. Mafia inú mi dùn. Ìjẹ̀bú mi mafia. Ó kárí mafioso. Èèyàn kúlẹ̀ àbá ẹ̀ka.
Ìjẹ̀bú mi máa fíà ó kárí máa fi ó sò àwọn jíbọ̀dà àgbà ẹ̀ka ọ̀ṣọ́ ó ṣe pé mi tóyìn akọ́ládé mi tóyìn aya prince káyọ̀dé àwọn tọ̀nà bólú ìyàwó ti kúlẹ̀ àgbà ẹ̀ka ó wá jẹ́ mọ́fì mi máa fi ọṣọ wo ọkọ̀ tàbọ̀ mo ti lóyún olúwa Ìjẹ̀bú mafia Ìjẹ̀bú mafia mo ti lóyún olúwa ó ṣẹ̀ṣẹ̀ pé ṣe pé àwọn ti lòun bóyá mafia ọkọ̀ tàlájà bọ̀ lọ́rẹ́ mo ti lóyún olúwa Ìjẹ̀bú mi máa fi Ìjẹ̀bú mi máa fi Ìjẹ̀bú mi máa fi Ìjẹ̀bú mi máa fi Ìjẹ̀bú máa fi Ìjẹ̀bú mi máa fi Ìjẹ̀bú máa fi àmì ọkọ̀ tàbọ̀ lọ́rẹ́ náà rè o. Èèyàn náà bí òye rẹ̀ Ìjẹ̀bú. Ó ṣe Ìjẹ̀bú mi máa fi ìyọkọ̀ tàbọ̀ lọ́rẹ́. Inú mi dùn pọ̀ pátápátá. Tí n bá ti rí ó ti ṣú ọ̀ fún mi pàtó. Gbogbo àgbo tí n bá ti rí ó ti ṣú ọ̀ wọ̀n mi. Àkókò mi no case ọmọ bàbá Bílí. No case tó ń jà kí èèyàn. Eyo so fodi na mamare ṣe mo fi ìjẹ o Ìjẹ̀bú máa ń fi wá ṣe pé náà rè àwọn ti lò èèyàn táìdì náà bù èrò Ìjẹ̀bú máa fi àgbo ṣe ọkọ̀ dàpọ̀ lórí alájà ṣe ó ṣe àìdì náà bù mí lò èèyàn ṣe pé òun pé ṣokòládé. Ṣe pé ṣe pé ọmọ Ìjẹ̀bú ó fẹ́ mú gàrí wo gàrí ìlú yìí lè Ìjẹ̀bú láwà tó o bá fẹ́ mú gàrí wo mo polówó fún ẹjú wá èmi kan ti mú orí bó ṣe rí gàrí Ìjẹ̀bú gàrí ìlú yìí ní ìbá gbé fún ó yá lọ tẹ̀sítẹ̀ wọ́n pákéjì eléyìí ni o eléyìí ní pákéjì inú o. Ó dẹ̀ kan ó kan dáadáa ó kan àlẹ́lẹ́ yìí kan gàrí Ìjẹ̀bú ni kí ló ṣe tó fẹ́. Míìkì ti wà ń bẹ̀ ṣúgà ti wà ń bẹ̀ ó yá gbà lọ tẹ̀sítẹ̀ ó yá bọ́ǹfìtà lọ tẹ̀sítẹ̀. Òun ni kẹ́ máa mú lásìkò yìí Ìjẹ̀bú. Ó ṣe ilé mọ́ fi mi máa fi hàn. Ìjẹ̀bú láwà àmúṣọ òyìnbó ní gàrí o gàrí tá a polówó tán ẹ tó ń ṣeré Ìjẹ̀bú láwà kàkàrí Ìjẹ̀bú láwà ni o ẹ mú gàrí Ìjẹ̀bú láwà yóò kan ó ti ní milk ó ti ní ṣúgà nínú jíbọ́ wọ́n ti pákéjì gbogbo ẹ̀ má pọ̀ sáwé sẹ́ẹ̀jọ ẹ̀jẹ̀ wa Ìjẹ̀bú láwà màmáré. Mọ́mítà ẹ̀gbọ́n náà ó dàbí ẹgbó fẹ́rẹ̀ mo ní ìdí mọ́mítà yìí bọ́ lọ́ba tó wọ́n tí ọkàn fi mọ́mítà ó dàbí ẹgbó fẹ́rẹ̀ mi sára kí ni mo lè fi péra mọ́mítà ṣé kí n mú. Àkì gbọ́ngàn. Ṣé kí n mú? Tí bá mú gbọ̀ngàn báwo la yẹn tún fẹ́ rówó gbà lọ́wọ́ ẹ̀ báyìí? Ẹ má jẹ́ àpà kí n mú. Ó ṣe wà kí n máa gbogbo. Wọ́n tún ní power horse ní ọmọ. Akọ́ládé ṣe power horse ní káwọn. Ìdòwú power horse ní ọmọ. Olólùfẹ́ Adéòtí ṣe power horse ní káwọn. But Bọ́ǹfìtà ni màmá.